sáìnì nǹkan ní ọ̀dọ̀ ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta ó ti lọ bí ọdún márùn gbogbo abúlé tí bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn òmò pé wọ́n wá ń jí wọ́n wá kan bẹ̀ nítorí pé majority baálẹ̀ ní tí wọ́n fi ń ṣe oúnjẹ nìyẹn majority àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń kọ́ ọ̀kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀ wọ́n kó díẹ̀ wọ́n lójú ẹ̀ àárín ìgboro náà ti ń lójú ẹ̀ wọ́n ń gbọ́ gbòòrò wá ra oúnjẹ àwọn aráàlú wọn ò lè sọ páwọn òmò páwọn kan bẹ́ẹ̀ tí wọ́n ra oúnjẹ lọ́wọ́ àwọn. ó easy fún wọn láti gbé nǹkan sórí ọ̀kadà láti Ọ̀dọ̀yọ́ tí ó dẹ̀ lọ já ní Ìgbẹ́tì tàbí ní Kìṣí níbi tí truck ó ti lójú ẹ̀ ìrìn wákàtí 6 ó ti dé kò Ìgbò Ọ̀dọ̀yọ́ National Park ó link Benin Republic ó link Kútọ́nù. Yes.
dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000 ìyẹn tí wọ́n bá ta ní sọ́lẹ̀ tó bá ìdìpẹ́ lójú ẹ̀ sí truck ó di billions of dollars. ilẹ̀ Yorùbá ẹ̀ máa múra ó súnmọ́ ó ń bọ̀ ẹ̀ máa múra àmúra lójó wọlé wọ́n wàhálà ti wọlé Yorùbá. ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ kó lọ́ mọ̀ tí wọ́n bá ń pẹ́ ó ń bọ̀ ó ti wọlé Yorùbá. ìran Yorùbá kì í ṣe pé mo fẹ́ dẹ́rù báráyé mo fi Ọlọ́run tó ní mí búra mi ò dẹ́rù bẹ́ẹ̀ nìkan wàhálà ló fẹ́ dé yìí. àwọn tí ò ní làákà wọn pé kí ni ebi nìkan ló wà kò tí ì dọ́jú àwọn ẹ̀yin onílàákà ìjà nílẹ̀ Yorùbá ẹ̀yin agbára ìjọba jà tẹ́ ẹ̀ bá tètè paná tó fẹ́ jò ní Old Ọ̀yọ́ National Park tí iná yẹn bá lọ jò pẹ́rẹ́ ó pọ́sibù kó jẹ́ pé egungun orí èèyàn àti egungun gbáàyà èèyàn ni wọ́n á fi koná tó fẹ́ jò. ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá jà ẹ̀yin tẹ́ ń bára yín jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ń tara wa jẹ lókun láti máa sọ pé ó tún kàwọn àgbà kan lé gbogbo wàyí náà ni wọ́n ti já sẹ́lẹ̀ lórí àwọn gangan lágbà. ẹ pè pàdé àgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn tẹ́ ń rí yẹn àwọn náà ti dàgbà bí baálé ilé wọn bá ń bẹ nílé àwọn náà ni wọ́n fọ̀rọ̀ nílẹ̀. ẹ̀yin tẹ́ ti wọ 50 upward 40 50 ẹ pera yín jọ ẹ má jẹ́ kílẹ̀ Yorùbá ò lànà bí apá kan ilẹ̀ Haúsá ti lànà ní tó fẹ́ ṣẹlẹ̀ ẹ wo àwọn tí wọ́n wọ Zamfara àwọn náà ní ẹ̀wọ̀ ní yòó rẹ́kọ̀dù àgbáyé ó pè wípé láàrin 2011 sí 2021 tí sọdún mélòó ọdún mẹ́wàá àbọ̀dún mọ́kàndínlógún ọdún mẹ́wàá wọ́n làwọn tí wọ́n ti pa ní Zamfara nìkan ẹ lọ wo lórí íńtánẹ́ẹ̀tì rẹ́kọ̀dù tó wà wọ́n ní wọ́n lé ní 10,000 yìí láwọn tí wọ́n ti pa àwọn tí wọ́n wá displace tí wọ́n lé kúrò lábúlé wọn lé kúrò nílùú wọn àwọn tí wọ́n wá displace wọ́n ní wọ́n lé ní 2 million èèyàn àwọn abúlé ìlú tó ti dahoro wọ́n lọ fẹ́ tó 50 ẹ lọ íńtánẹ́ẹ̀tì ẹ lọ kà ẹ lọ Google ẹ bó ṣe wá rí ní Zamfara bẹ́ẹ̀ náà lórí ní Borno níbi tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú igbó Sambisa wọ́n láwọn tí wọ́n pa látàrí wàhálà igbó Sambisa wọ́n ló lé ní 20,000 èèyàn lára wọn làwọn ọmọ Chibok 276 tí wọ́n kó ń jọ sí tí ẹ̀ ní ọmọ rí padà majority àwọn ọmọ yẹn ló mọ̀ bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ
àwọn tí wọ́n padà gan 80% wọn ló dé toyúntoyún, wọ́n lọ lọ́mọ tí ò tí bàlágà tí ò tí jábàlé, wọ́n dé wọ́n màdámù ni wọ́n bá dé, màdámù Chibok ni wọ́n bá dé lọ́dún náà lọ. Ẹ wo àdánwò tí ń ṣẹlẹ̀ nílùú yẹn bó ṣe wá yí lọ tó yí bọ̀ kò tí tún tán síbẹ̀. Wọ́n tún wá ní títí dìsìn ogun yẹn ò tí stop. Iye sójà tó ti bá wàhálà yẹn rìn, àwọn iléeṣẹ́ ológun ló lè sọ fígọ̀, torí iléeṣẹ́ ológun gbìyànjú àwọn omi pọ̀jọ̀ ká lọ. Bó ṣe wá rí yẹn, àwọn yìí kan náà wọ́n ti wá wọ Old Ọ̀yọ́ Empire àbí Old Ọ̀yọ́ National Park. Tá a bá ṣọ́ra ti Old Ọ̀yọ́ yóò fẹ́ burú ju àti Zamfara àti Zambiza yóò fẹ́ burú ju méjèèjì lọ, nítorí pé enabling environment ó ń bẹ fún wọn ní Old Ọ̀yọ́ National Park. Orí Ọlọ́run sọ sí igbó Old Ọ̀yọ́ National Park. Tàbá tí federal government bá maintain solid mineral tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park yóò lójú state tí ó lówó tó Ọ̀yọ́ state ní gbogbo Nàìjíríà. Ní nǹkan yẹn làwọn wá kiri, ní nǹkan yẹn ni wọ́n ranjú mọ́. Ní Zambiza wọ́n rí lithium díẹ̀ ni wọ́n fi jókòó kábẹ̀ kò tó nǹkan. Àwọn ìgbà tí ẹ dé Zamfara wọ́n rí gold, wọ́n lé gbogbo àwọn ará abúlé yẹn dànù, wọ́n take over, wọ́n bẹ̀rẹ̀ sí wa gold. Chopper wá láti gbé, wọ́n lòdù ẹ̀ sórí truck ń gbé lọ sí port láti gbé lọ lú òyìnbó. Àwọn òyìnbó ń kó wọn fún wọn, wọ́n ń kó nǹkan ìjà fún wọn, wọ́n ń kó $1 billion fún wọn. Tí wọ́n bá ń kidnap wọn fi ń cover ni. Àwọn tí wọ́n ń kidnap yẹn owó tí wọ́n rí ń bẹ̀ kò tó nǹkan kan nínú owó tí wọ́n rí nínú nǹkan tí wọ́n bá nínú rẹ̀. Àmọ́ wọ́n fi yẹn cover káwọn kan lè mọ́ kí ló jí. Ẹ wá wò, tẹ́ ẹ bá wá kúrò ní Zamfara ẹ lọ sí Borno. Láti Borno wọ́n rí díẹ̀ ń bẹ̀, àmọ́ ìgbà tí wọ́n dé Zamfara wọ́n rí gold. 10% lithium tí wọ́n rí times 10 ni mo fẹ́ wí, times 10 ni lithium tí wọ́n rí díẹ̀ ní Zamfara àti kínkínní ní Borno times 100 díẹ̀ ní bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ lọ wádìí, ìjọba náà ti mọ̀, federal government ti mọ̀, àmọ́ ìtètè múra ni lọ́ fẹ́ dá wàhálà lẹ́ báyìí. Lórí àjọ àgbáyé, gíráàmù ẹyọ kan, kílógíráàmù ẹyọ kan lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park wọ́n ń tà ní $23.80 per kilogram, $23.80 per kilogram. Ètò mi pé dédé àpò sìmẹ́ǹtì tí wọ́n bá gbé sẹ́yìn ọ̀kadà tí wọ́n bá calculate ẹ̀ kì í sọ̀rọ̀ $2,000. Ìyẹn tí wọ́n bá tà ní sọ́lẹ̀ tó bá ìdìpẹ́ lóòtù ẹ̀ sí truck ó di billions of dollars. Eléyìí ni wọ́n ń kó níbẹ̀. Kódà gold wọ́n ní tó ń bẹ lórí ilẹ̀ yẹn. Ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ níbẹ̀ wọ́n ń pè kan ní Tantalite Gini Stone. Ní gbogbo àgbáyé wọ́n lélẹ̀ tí ń bẹ ní Old Ọ̀yọ́ yẹn ló fà jù. Àwọn nǹkan wọ̀nyí ní bẹ́ẹ̀, àwọn nǹkan wọ̀nyí làwọn ọ̀gá ńlá ni wọ́n wá fún, òní wọ́n wá jókòó tẹ̀. Wọ́n ti máìnì nǹkan ní Old Ọ̀yọ́ yẹn nísìnyí ó ti lé lọ́dún mẹ́ta, ó ti lọ bí ọdún márùn. Gbogbo abúlé tí bẹ́ẹ̀ ò lè sọ pé àwọn ò mọ̀ pé wọ́n wá ń jí wọ́n wá kan bẹ̀. Nítorí pé majority baálẹ̀ ní tí wọ́n fi ń so oúnjẹ nìyẹn, majority àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń kọ́ kadà tí wọ́n bá di lithium sínú sakasaka tí wọ́n gbé sẹ́yìn ọ̀kadà rẹ̀ pé kọ́ lọ bá wọn já ní màyà tàbí kó já ní kìsí, ó ti mọ̀ yí pé ìrìn tí ò tó ìrìn 30 minutes 12,000 wọ́n gbà lórí ẹ̀. Àwọn yẹn náà ń ṣiṣẹ́ fún wọn abúlé yẹn tí wọ́n bá lóòótọ́ oríṣiríṣi torí truck ò lè débẹ̀, ọ̀kadà náà fi máa ń gbé majority. Eléyìí tó bá wet ni wọ́n máa ń lo chopper láti wá gbé. Ọ̀rọ̀ tí wàá tán síbẹ̀ lọ́jà àgbáyé wọ́n ní wọ́n ń ta lithium tó bá kún truck ńlá kan ó lè wọ́ ti $37 billion lọ́jà àgbáyé. Nǹkan yìí ló wá wà ní ilẹ̀ Yorùbá, ló wà ní Old Ọ̀yọ́ National Park. Nínú gbogbo àwọn mineral resources la kà sílẹ̀, lithium ló value jù mẹ́ o. Lithium wọ́n ju petrol lọ by far. Ìlú tí a bá ti rí lithium kì í ṣẹgbẹ́ ìlú tó lépo. Nítorí pé kí ni lithium ní ọkàn yìí petrol. Lithium òun ni à ń lò fún tẹ́ńpẹ̀ ní EV. Lithium òun ni wọ́n fi ń ṣe bátìrì, gbogbo bátìrì rechargeable battery. Tí ò bá sí lithium kò lè sí ti jẹ́ rechargeable battery. Bákan náà lithium ní bẹ lára fóònù, lithium ni wọ́n fi ṣe fóònù tá ń gbé kiri, lithium ni wọ́n fi ṣe solar light, lithium ni wọ́n fi ṣe electric car, lithium ní bẹ lára aeroplane tí fi ń fò. Lithium yẹn ni wọ́n bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ wá ní wọn ní takú síbẹ̀, wọ́n tún wá lọ́kàn tó wá wà irú lithium tí ń bẹ ní Old Ọ̀yọ́ National Park. Ẹ lọ Google ẹ̀, wọ́n pè ní most significant lithium pegmatite. Most significant lithium pegmatite ní bẹ ní Old Ọ̀yọ́ ní gbogbo àgbáyé. Ó bẹ́tà ju oil àti gold lọ nígbà ọgọ́rùn. Òun ní bẹ́ẹ̀ kí wá ló dé táwọn ọ̀gá ńlá fi wá wọ Old Ọ̀yọ́. Wọ́n rí Old Ọ̀yọ́ bíi ibi tó tí wọ́n dá nǹkan bo àwọn lójú láti gbọ́ ìpè káì irú bíbá yìí ń bẹ làwọn ń jẹ ìyà ní north. Kí ló dé tí wọ́n fi rò bẹ́ẹ̀? Kí ló dé tí wọ́n fi rí igbó Old Ọ̀yọ́ National Park as ibi tó bẹ́tà táwọn ò rí látijọ́ yìí tí wọ́n wá ya gbogbo bẹ̀?
àkọ́kọ́ ní tó jẹ́ kí wọ́n rí bẹ́ẹ̀ advantages ni pé one, ibẹ̀ close sí Lagos airport. Tí wọ́n bá ń bẹ ní Zambiza, tí wọ́n bá lóòdù tàbí ní Zamfara, truck yóò lu ọ̀sẹ̀ kan tàbọ́jọ́ 5 kó tó dé port lẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti kó sójú omi. Àmọ́ tó bá jẹ́ ní Odò Ọ̀yọ́ ni ìrìn wákàtí 6 sí 7 láti Gbẹ́tì ó ti dédé bọ̀. Wọ́n kó díẹ̀ wọ́n lóòdù ẹ̀, àárín ìgboro náà ti ń lóòdù ẹ̀. Wọ́n ti kó dé bọ̀, ìyẹn àǹfààní àkọ́kọ́ closer to Lagos port. Àǹfààní ẹlẹ́ẹ̀kejì òun ni wípé ibi táwọn ń tà ń pè ní Odò Ọ̀yọ́ National Park yìí, àlàáfíà ń bẹ fáwọn ń bẹ. Àwọn ò lọ́tà ní Zambiza àti ní Zamfara. Wàhálà sójà àtàwọn JTF ti pọ̀ jù. Àwọn ní Odò Ọ̀yọ́ wọ́n ti ń bẹ ń bẹ ń sìn. Ó súnmọ́dún kan, ó súnmọ́dún méjì, bí ó bá ti súnmọ́dún mẹ́ta. Wọ́n ń gbàgbọ́rọ̀ wá ra oúnjẹ. Àwọn aráàlú wọn ò lè sọ pé àwọn ò mọ̀ páwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ra oúnjẹ lọ́wọ́ àwọn. Wọ́n lè sọ bẹ́ẹ̀. Àwọn ni wọ́n ń ta oúnjẹ fún wọn torí pé wọ́n ti mọ̀ pé àwọn ọ̀gá ńlá ò padà dé. Wọ́n ti ń pa àwọn èèyàn nípa púpà bí ọjọ́ ti pẹ́. Tẹ́nìkan ò mọ̀ tó ń kálukú wọn mọ́ra nítorí owó tí wọ́n rí ń bẹ̀. Number 3 nítorí advantage fún wọn. Ó easy fún wọn láti gbé nǹkan sórí ọ̀kadà láti Odò Ọ̀yọ́ tí ó dẹ̀ lọ́jà ní Ìgbẹ́tì tàbí ní Kìṣí níbi tí truck yóò ti lóòdù ẹ̀. Ìrìn wákàtí 6 ó ti dé kò síwò ẹ̀ ní Zambiza, kò síwò ẹ̀ ní Zamfara. Wàhálà ni wọ́n fi gbé nǹkan kọjá bẹ̀. Àǹfààní ẹlẹ́ẹ̀kẹrin, wọ́n tún wá rí pé igbó Odò Ọ̀yọ́ National Park ó líǹkì Benin Republic, ó líǹkì Kútọ́nù níbi tí òkun míì wà táwọn ti lè lóòdù. Táwọn bá gbéra kò lè tó wákàtí 7 táwọn fi bára wọn ní Benin Republic táwọn bá tọ inú igbó pẹ̀lú ọ̀kadà. Ìyẹn náà bẹ lára tí wọ́n fi rí bẹ́ẹ̀ yẹn gẹ́gẹ́ bí ibi pàtàkì. Ìkarùn, wọ́n rí owó táwọn ọ̀nà láti gbé nǹkan yẹn ó máa kéré. Wọ́n tún wá rí pé lower cost of violence ní bẹ níbẹ̀. Ìkẹrin, wọ́n wá rí wípé ní Zambiza forest, apá majority Zambiza yìí tó jẹ́ forest ń bẹ̀ tó nǹkan, àwọn desert ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó easy láti máa ju bọ́ọ̀bù sáwọn láti orí plane tíjọba bá determine bẹ́ẹ̀ bíjọba ṣe ṣe kọjá ń bẹ̀. Àmọ́ ní Odò Ọ̀yọ́, igbó tó pọ̀ rúrúrú ni wọ́n lè rí ti ń bẹ lábẹ́. Odò Ọ̀yọ́ wá ní ó wá tóbi Odò Ọ̀yọ́ tí mi bá ṣe mistake bẹ́ẹ̀ ni pé máa padà rántí ẹ̀ 2.20 something kilometer 24 kilometer square meters tí mi bá ṣe mistake. Odò Ọ̀yọ́ National Park ó ju ìlú Ìbàdàn lọ ní títóbi. Tá a bá yọ àwọn local government àrọ́kọ kúrò ó tóbi ju gbogbo ìlú Ìbàdàn lọ. Níbi tó tóbi dé igbó wà ní gbogbo ẹ̀ tó pọ̀ rúrúrúrú, igi 100 ọdún bẹ́ẹ̀ tẹ́nìkan òkè, igi tó gan ti dára bàkà bẹ́ẹ̀ tí wọ́n lè tẹ́jú síbẹ̀. Àwọn kan bẹ́ẹ̀ oríṣiríṣi káàpù níbẹ̀ níbẹ̀, oríṣiríṣi ìlú, oríṣiríṣi abúlé làwọn náà ti tẹ̀dó síbẹ̀ tó jẹ́ wípé sólà ni wọ́n ń lò tí wọ́n fi ń gbádùn ayé. Kódà àwọn náà ní alága wọn ní chairman láàrin ara wọn bẹ̀. Ní Nàìjíríà kan náà solid mineral kan tó ń bẹ níbẹ̀, wọ́n pè yẹn ní wọ́n ní yẹn ní the Nigerian first gemstone òun náà scarce láyé, àmọ́ kò wọ́n tó lithium. Àmọ́ pé wọ́n kọ́kọ́ ní Nàìjíríà ibẹ̀ yẹn náà ti kọ́kọ́ fura kó tó wà bẹ̀. Ẹ wo adúrú tíjọba Nàìjíríà dànù, àìmọye ewu ẹ̀ ní wọ́n ń bẹ káàkiri tíjọba Nàìjíríà ò rí o. Ìdí tí wọ́n fi fẹ́ láìkì ibẹ̀ yẹn, wọ́n rí pé Zambiza forest ìjọba àgbáyé ti tàgẹ̀ ní global terror base. Gbogbo ilé ní ẹwà rò àwọ̀ àwò yí pé ọjà wọn ò rí bílíọ̀nù ń bẹ̀ agreed. Tí ló dé tí wọ́n àtàkì sùkú? Ìdí 5 ni wọ́n fi àtàkì sùkú. Àkọ́kọ́ reason wọ́n fi announce ní pé ọ̀gá ńlá ti débi o, ẹ má tẹ̀rí sí o. Ẹni ọba tẹ̀rí sí kó lọ béèrè Zamfara, kó lọ béèrè Zambiza o. Wọ́n fi announce arrival wọn. Ìdí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ṣe yẹn láti lè ní territorial control. Àwa la níbí. Ìdí ẹlẹ́ẹ̀kẹta láti lè kí àwọn àgbẹ̀ àtàwọn tó nílẹ̀ ládùúgbò bẹ̀ láti lé wọn dànù káwọn lè rí sí àwọn sí. Ìdí ẹlẹ́ẹ̀kẹrin wọ́n fẹ́ send message síjọba pé gbogbo ibi tá a ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ lè jà lórí plane, ìjà plane ò ṣe jà bí àtàwọn ìdí míì tó jù bẹ́ẹ̀ lọ. Owó kíákíá, owó ẹ̀jẹ̀ ibẹ̀ làwọn ò ti rí. Ẹ wá bira wa léèrè wáì tó wá jẹ́ oríire square meter Odò Ọ̀yọ́ ó jẹ́ 2.5 kilometer square. Ní títóbi rẹ̀ 2,500 kilometer square, 2,500 kilometer square ní títóbi ẹ̀. Wọ́n rí pé bí àwọn lè kọ́ sí ibẹ̀ lábẹ́. Mineral tó solid mineral tó di billion ní bẹ́ẹ̀ bọ́dà tó súnmọ́ bẹ́ẹ̀ ó súnmọ́ bẹ́ẹ̀. Ẹ wá dákun bọ́ bá wá rí báyìí níta bá fẹ́ bàjẹ́ oníbíyàn ṣe ìran Yorùbá ẹ̀jẹ̀ àrònú. Tó tóbi ju gbogbo epo táwọn ọmọ Ìgbò tí wọ́n fi ń bùkà lọ níbẹ̀ ní Odò Ọ̀yọ́. Kíjọba pírẹsidẹ́ǹtì wa kàn ti dé, kò ní bàjẹ́ nígbà tí yín. Gómìnà wa kò ní bàjẹ́ nígbà tí yín. Ẹ ti dé, ẹ fọwọ́sowọ́pọ̀, ẹ sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dolówó, ẹ sọ ìpínlẹ̀ Ọ̀yọ́ dọlọ́rọ̀. Àmọ́ ẹ kọ́kọ́ bá wa gbà wọn àtàwọn tíjà ti bẹ̀rẹ̀. Àfọlọ́run tó níyìn láfi bẹ̀yìn, àwọn ọmọ tí yín náà ò ní parẹ́. Ẹ wá dáàbò gbogbo òlú yòókù, àtàrí àti gbogbo gómìnà, gbogbo ẹni ọba kú tẹ̀ bá gbé ìgbésẹ̀, ẹ̀yin lọ́ba wo bi léèrè. Àfikẹ́ ẹ dìde, rise to the challenge. Ọlọ́run ó dẹ̀ fún yín ṣe. Ìjọba Nàìjíríà ẹ dìde lóòótọ́, àmọ́ pẹ́ká tó dìde.
mo ti sọ ti pẹ́pẹ́ mẹ́ta nìṣòro Nàìjíríà àìfura tádánwò fi dé tádánwò bá dé àìtètè dìde bádánwò bá tún lọ tá àti tún gbàgbé àní pípí àpékúrú ẹ̀ mọ́ tún ṣẹlẹ̀ mọ́ kí wọ́n á ní solution gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ aládìrán àdìjọba ẹ jẹ́ àfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba gbogbo ọmọ Nàìjíríà ẹ aládìrán àdì bàbá Tinubu ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Tinubu kọ́rọ̀ yẹn ọmọ dà gẹ́gẹ́ bí pilot aeroplane tí ẹ lóhun tí yó tẹni tó wá wà nù plane ń pé wèrè ní ṣe pilot yẹn dáwọ́ ó sùn òun ní darí plane tẹni tẹ bá ṣẹlẹ̀ gbogbo wọn ni wọ́n jọ ń lọ àfi ká tètè corporate ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá Buhari ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé gbogbo state tó wá wà nítòsí kó kálukú náà ó tètè prepare tábàkà arábákú ẹ máa sunkún fún kejì torí gbogbo bọ́dì arajọ yàrá wọn ni o níjọ́ tó ń ṣẹlẹ̀ ní Zamfara bí ọdún mẹ́rin mo ti ṣàìmọye wáàsí onílẹ̀ Yorùbá ẹ máa múra ó súnmọ́ ó ń bọ̀ ẹ máa múra àmúra lójó wọlé àwa tá a jára ní sẹ́rí gbogbo ìjà ìsìn táǹjà yìí tí ìbá fi pé èèyàn bá ya wèrè orí ẹ̀ burú kí lọ́kàn yín pẹ̀lú ìjà ìsìn ni wọ́n fi ń bọ̀ wá lójú tí wọ́n fi ń wọ̀ wá láàrin pàtó wá sí mo fẹ́ sọ̀rọ̀ lórí kí ni connection ìjà ìsìn pẹ̀lú terrorism wáyé tí wọ́n ń di ilé ìsìláàmù lórí tí ìjà ẹ̀sẹ̀ mùsùlùmí àìmọye kírísítẹ́nì tí ń gbé bọ́ọ̀mù àìmọye traditionalist tó náà bẹ́ẹ̀ kí ló fà á tẹ́ kí ló dé tàwa dójúlé ẹ̀yin àfa ẹlẹ́nu bíléèdì ẹ̀yin àfa ẹ̀ pa mò ń bọ̀ lórí ẹ̀ lápá kejì kí wàá ní rìsọ́ọ̀tì ẹ̀ tá a bá stọ̀ mò ń bọ̀ lórí ẹ̀ lórí apá kejì ẹ dákun bá a bá sọ́ra kọ́rọ̀ wa mẹ́ta gẹ́gẹ́ bí àgbọ̀nrín méjì tí ń bára wọn jà nínú gbòmò lórí fídíò ibi tí wọ́n ti ń bára wọn jà ìkẹta làwọn títí wọn ò gbọ́ ibẹ̀ kìnìún ká wọn mọ́ àwọn méjèèjì ni kìnìún àti kòkò fi sóúnjẹ ọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ń jà lélẹ́ lórí kèfèrí lélẹ́ mùsùlùmí lélẹ́ ẹlẹ́bọ lélẹ́ kírísítẹ́nì lélẹ́ lẹ́wájọ́ tara orí yín dàrú Ọlọ́run tí ń rọ̀jò ojú ẹyọ kan ń kọ́fà gbogbo wa tọ́lọ́ bá mọ̀ pé ọ̀tá òun làwọn kan kọ́ mọ́ lọ́dọ̀ bẹ̀ kí ni tiẹ̀ ti jẹ́ tó fẹ́ bá yé jẹ́ òun ẹyọ kan ń kọ́fà gbogbo wa tọ́lọ́ bá mọ̀ pé òun ètí wọn kọ́mọ́ràn sí wọn kí ló dá wa pọ̀ sígbà tó fẹ́ ká bára wa ṣọ̀tá Ọlọ́run ní ká bára wa ṣọ̀tá ááyà ojú ogun lẹ́ ń kà nígbà rọ̀ ló fi dàbí ẹni wípé ẹ̀ ń sọ nǹkan ẹ̀ rí nǹkan wí ojú ogun lọ́lọ́ ń sọ àwọn ááyà ogun tọ́lọ́ ń sọ kalẹ̀ fànàbí lẹ́yìn fẹ́ ká máa lò nígbà tí ò sí ìjà nítorí dá wàhálà lẹ́nu yẹn nǹkan mẹ́rin ní Yorùbá ní mistake tí Yorùbá ti ṣe o tá a bá correct mẹ́rẹ̀ẹ̀rin wàláhì wọ́n lè gbalẹ̀ Yorùbá ta ló ní wọ́n lè gbalẹ̀ Yorùbá ní 21st century rí ní Amẹ́ríkà dánwò ní Venezuela gbọ́n tí Trump sọ ni ó lóun ń rò ó làm planning seriously láti sọ Venezuela di the 51st state of United States of America ẹ lọ Google news yẹn wà bẹ́ẹ̀ ó lóun ń rò pé òun wà next year wọ́n sọ di ara Amẹ́ríkà táwọn tí wọ́n lajú jù lágbàáyé bá lè ṣe yẹn ta ló kù tí ó lè ṣe ẹ mọ̀ pé ariwo ni a fi túnra Yorùbá ká ní ọ̀dọ̀ yẹn pàyà ni wọ́n jagun wọnú ìlú yẹn gangan àwọn ìlú tí ń bẹ lọ́dà rẹ̀ tó súnmọ́ àwọn ni wọ́n ń sọ dahoro one after another wọ́n ń pa àwọn èèyàn bó ṣe ń ṣẹlẹ̀ ń sìn náà ló ń ṣẹlẹ̀ nígbà yẹn àwọn ìlú yẹn ń túká kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní gbogbo ẹni tí ń bẹ ní capital ọ̀dọ̀ yọ fi sá lọ ẹnì kankan ò lé wọn ariwo wọn ò dé lẹ́ni wọn ò dé lọ́la ló lé wọn nílẹ̀ Yorùbá lẹ́ni ẹ mú láti Kwara ẹ mọ iye ìlú tó ti dahoro ni táwọn èèyàn ti sá jáde tẹ́nìkan wọ àwọn ìlú yẹn mọ́ gbogbo oko tí wọ́n dá ti ṣègbè síbẹ̀ gbogbo nǹkan dúkìá wọn ti gbàgbé ẹ̀ síbẹ̀ wọ́n gbẹ̀mí ara wọn sá tí wọn náà bá ń bẹ níbì kan níbi tí Nàìjíríà bá dé yìí tó bá ti mọ̀ pé mi rẹ òde tètè kúrò ńbẹ̀ má fọ̀rọ̀ rẹ mọ Ọlọ́run ẹgbẹ̀rún Yàsín kọ́ ló kà ẹgbẹ̀rún Bíbélì ọ̀ràn ẹgbẹ̀rún òkà ọ̀ràn anything lórí eléyìí tí ń bẹ́lẹ̀ ẹgbẹ̀rún gbàdí ọ̀ràn o gbogbo àwọn tí ń jáde tí ń lọ pé kínní ẹ̀yin aláyé ẹ bá wọn dáhùn padà kán dáhùn ọmọ yẹn padà àwọn ọmọ náà wàá dàtà àti ìlú àwọn dà á ní wake up to reality ọ̀rọ̀ ẹ̀sìn is our major problem lórílẹ̀‐èdè nǹkan mẹ́rin ni wọ́n fi lè gbàjọba lọ́wọ́ ilẹ̀ Yorùbá nǹkan mẹ́rin ni àkọ́kọ́ nǹkan tó lè mú wọn tètè ríjọba gbà tí mo sọ débẹ̀ nǹkan mẹ́rin ni o àkọ́kọ́ nínú nǹkan mẹ́rin yẹn lọ́rọ̀ ẹ̀sìn níjọ́ tí wọ́n bá ṣetán láti gbàjọba lọ́wọ́ Nàìjíríà lọ́wọ́ ilẹ̀ Yorùbá in particular tí wọ́n bá rọ́pò lú tá a bá tètè takò ọ̀rọ̀ àwọn radical ideology yìí àwọn onísọkúsọ jáde lẹ́nu onísọkúsọ abẹnú bí ẹnu asín tí wọ́n kúnná ọ̀rọ̀ ẹ̀sìn yìí àwọn ìṣẹ̀ríà ní apá Islam ní apá tí ó dẹ̀ rí inú fámìlì rẹ̀ tí ń dá ti ṣe mọ̀ ọ̀rọ̀ kọ́ fàjáde kú ní kápá tá a bá tètè stop wọn níjọ́ tí wàhálà yìí bá lọ dé àárín inú àwọn èèyàn yìí tí ó sọ pé innamal mu'minuna ikhwa ọmọ ìyá wa ni wọ́n nú ẹ̀sìn tí Saudi ò aláwọ̀ ọmọ ìyá nú ẹ̀sìn lórí ọ tí ò extend ẹ̀ lórí dé Qatar kò extend ẹ̀ dé Iran kò extend ẹ̀ dé Syria pé ọmọ ìyá nú ẹ̀sìn rárá nǹkan kó mójútó lu ẹ̀ ìlú tiẹ̀ yàtọ̀ ìlú tèmi yàtọ̀ tá a bá ṣẹ̀sìn nǹkan kó ṣẹ̀sìn ìwọ àtọ́ náà lẹ́jọ́ ó ń lọ́rọ̀ Saudi ẹ̀yin dé Nàìjíríà ẹ mẹ̀sìn ju àwọn tó lẹ̀sìn gan lọ
bàbá tètè tákù rẹ̀ kíran Yorùbá ká tètè bẹ̀rẹ̀ campaign lórí pé ọ̀kan náà ni wá, ọba àjẹ́ mùsùlùmí, ọba àjẹ́ Christian, ọba àjẹ́ traditionalist, ẹ̀sìn láàní dàpọ̀, ọmọ ìyá ni wọ́n ẹjẹ́ àjọ dìde. Ìjà yìí ṣe ìjà Ọ̀yọ́ state nìkan, gbogbo ẹ̀yin ọba alẹ́ Yorùbá ẹ dìde, ẹ̀yin alága kanṣu kílẹ̀ ń wò, bàbá wa Aláàfin ẹ dìde, gbogbo ọba pàápàá jùlọ bàbá wa Onírìṣà tí gọ́ọ̀mẹ̀ntì sì recognize as head for now, ẹ dìde lórí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀, ẹ dìde, ẹ pariwo, ẹ ràn wá lọ́wọ́, ẹ má jẹ́ kán pààrọ̀ Yorùbá run. Ọ̀rọ̀ religious yìí tá a bá tètè múra, wàláhì olè ilé ní ó gbé olè ta wọlé. Àwọn tí ideology wọn jọra wọn jọ ṣiṣẹ́ pọ̀, àfi ká tètè bẹ̀rẹ̀ sí pariwo mọ́ gbogbo alá ideology pé rárá ọ̀kan nìran Yorùbá, ó lè pín wa, odidi ni wa, ó lè pín wa. Níjọ́ tí wọ́n ti ń pariwo eléyìí, sẹ́ẹ̀rí kílẹ̀ Haúsá ó pínra wọn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn ni, tí ò sí Christian níbẹ̀ ni, tí ò sí àwọn traditionalist níbẹ̀ ni, odidi ni ẹ wà, odidi ni wọ́n wà. Bí àwọn tí wọ́n jẹ́ bandit ṣe ń ṣe wàhálà tó yìí, àwọn tí wọ́n ń gbè wọ́n níjà nínú àwọn tí wọ́n jẹ́ olórí wọn sì wà, tí wọn ò sì gbójú pamọ́ pé yes àwa la ni wọ́n. Ṣẹ́gun méjì láì wọ́n rí ni. Ntí ò jẹ́ kán rí gùn mí gbé sẹ́ẹ̀mọ̀ pé àwọn kan bẹ lẹ́yìn, àwọn kan wà tán jọ ń ṣiṣẹ́ pọ̀ lórí pé àwa la làwọn eléyìí. Ìran Yorùbá ẹ jẹ́ á ronú. Number 2, tá a bá correct ẹ kíákíá ń lọ́rùn jẹ́ o. Níjọ́ Gowon fẹ́ gba ìjọba fi Biafra tó fẹ́ win ní ogun, ní tó ṣe ni pé ó stop oúnjẹ tí ń lọ sí ilẹ̀ Biafra. Gbogbo ibi tí wọ́n ti ń kó jẹ wọbẹ̀ ló stop. Àti gbà yẹn lọ́mọ Ìgbò ti gbọ́n, wọn fi sí àgbẹ̀sẹ̀rẹ̀ mọ́. Tógun bá lọ dé nísìn nílẹ̀ Yorùbá, wàláhì tí wọ́n bá stop oúnjẹ tí ń ti ilẹ̀ Haúsá wọlé Yorùbá, àwa lábẹ̀ wọn káyìn. Àtolówó ilẹ̀ Haúsá, àtolóṣèlú wọn, gbogbo wọn ni wọ́n dáko. Kò sí ẹni ó bá jẹ́ ọmọ ilẹ̀ Haúsá tí ò lóko màálù, tí ò lóko nǹkan ọ̀gbìn, wọn kà kéèyàn gidi. Nílẹ̀ Yorùbá tálíkà ní dáko, tálíkà mélòó ní tó wá kù lóko, oúnjẹ mélòó là ń produce. Iṣu tá ń jẹ jù, iṣu Àbújá ni, iṣu Niger State ni, ẹ̀wà tá ń jẹ jù àti ilẹ̀ Haúsá ní ti ń wá, ìrẹsì lókà ètí ilẹ̀ Haúsá ní ti ń wá tó pọ̀ rẹpẹtẹ ilẹ̀ Haúsá ni, tòmẹ́tò, tàtàṣé, màálù mélòó la nílẹ̀ Yorùbá tí ó tó wá jẹ. Ok, kẹ́tì ẹ̀ blọ́ọ̀kì ẹjọ́ kan pé ọ̀dà àwa náà kò ń jẹ lọ́ọ̀sàlẹ̀ mọ́, ẹ wo fìtínà tá a kù sí. Ẹ wọ̀wọ́ ìgbà tí tòmẹ́tò wọn wá láti bẹ̀ tí wọn ọ̀rọ̀ náà gbé kọjá, ẹ lọ bí àwọn obìnrin pé fìtínà tí wọ́n ń rí lórí ọ̀rọ̀ ata àti tòmẹ́tò kì í ṣe wàhálà kékeré. Ẹlẹ́ẹ̀kejì ó ń lọ́rọ̀ oúnjẹ. Bó ní sí àgbẹ̀ wa ó ṣe ráìsì padà nílẹ̀ Yorùbá tí ó jẹ́ pé olóṣèlú tá a bá dìbò fún á béèrè pé mo lóko rẹ wà. How many thousands of acres ló fi dáko? Màálù mélòó ló ń prepare? Ẹni ọba prepare ń tá jẹ ńlọfẹ́ future wa, lẹ́yìn oúnjẹ ló tó kankan yòókù. Àwọn tí wọ́n lówó lọ́wọ́ dáko, oko mélòó tálíkà ó dà. Ẹ lọ wo oko irrigation nílẹ̀ Haúsá, ọlọ rẹ́rẹ́rẹ́rẹ́ ni. Ìran Ìgbò náà ò dẹ̀ fi oko ṣeré mọ́ láti gbà tó ti ṣẹlẹ̀ sí wọn láti gba Biafra. Ìyẹn jẹ́ point number 2. Ẹlẹ́ẹ̀kẹta, ìran Yorùbá nìkan ni ò ní nǹkan ìjà ogun jọ ọjà bá dé. Àwọn lókè ọya ẹ̀ kí ń wo íńtánẹ̀tì ni kẹ́ra àwọn ọmọ kéékèèké tí wọ́n mú èké gbígbà tí wọ́n mú pẹ́ẹ̀nì tó ká. Àwọn obìnrin wọn gan wọ́n rìn tí èké ni lórí íńtánẹ̀tì ẹ̀ kí ń rí wọn ni. Èyí tí ń bẹ lọ́wọ́ àwọn báńdíìtì nìkan níjọ́ wàhálà bá dé fìtínà ni. Tí wọ́n bá ń ka iye èèyàn tó pọ̀ jù nínú mílítírì Nàìjíríà, ìran náà ti ní wọ́n jàǹbá wà. Àwọn ni wọ́n mọ future, wọ́n dẹ̀ tètè prepare fún future àwọn ní wọ́n pọ̀ jù. Mélòó ni Yorùbá ti ń bẹ nínú mílítírì? Ìran Yorùbá níjọ́ wo làá náà fẹ́ tètè lo opportunity yìí ká mọ̀ bá ṣe pọ̀ nínú military. Níbo láàgbò ẹ lọ wo lẹ́ Ìgbò, àwọn ọmọ Niger Delta ń bẹ́ẹ̀ fún wọn ti bí níjọ́ ogun bá dé, àwọn ti Kánò náà ń bẹ́ẹ̀ ẹ mọ iye instrument tí ń bẹ lọ́wọ́ wọn ni. Ta ní instrument gidi ń bẹ lọ́wọ́ ẹ̀ ní náà Yorùbá. Èmi ò ní kán lọ gbà in a wrong way, in a lawful way. Bákan làwọn tí wọ́n ní náà ṣe ní ìjọba ń fáwọn kan ní license. Bó láṣẹ defend ara wa, àmọ́ kí ni Yorùbá ọmọ pariwo ẹ dira o, ó dira níwájú AK, wàláhì yóò já ẹ kélekèle, ó dira níwájú mísáìlì, orí rẹ̀ ó fòdé kàlàbẹ̀, ẹsẹ̀ rẹ̀ ó fòdé Sókótó, níwájú ballistic missile, ṣé ló ti dira, kí lẹ̀ fi ń dira, kí ló dé tẹ̀ yí báyé ṣe ń yí, dúró kama yẹ dúró dáàrú máa lámú yẹ dúró kama yẹ dúró dáàrú àtàrú yẹ dúró alẹ́, ẹ yí bí gbà ṣe ń yí, ẹni tí ò bá yí bí gbà ṣe ń yí, ó ń tàn wọ́n ò bá gbà lọ. Number 4, tí ìran Yorùbá gbọ́dọ̀ tètè correct,
àánú àṣejù lórí àlejò àti fààyè gbà wọn àlejò jù. Ó dáa ká báláǹsì pẹ̀lú àlejò, bẹ̀tì gbogbo tó jẹ́ mọ́númẹ́ǹtì wa ló ti tán sọ́wọ́ àwọn àlejò. Ìdajì Èkó làwọn àlejò ti rà tán. Ẹ lọ mú láti Dùmọ̀tà tẹ́ fi dé Lẹ́kì, kódà Tinubu ẹ mú lọ tẹ́ fi dé Dùmọ̀tà, ẹ mú lọ Lẹ́kì, ẹ mú lọ Sájà. Yorùbá mélòó ló nílẹ̀ ńbẹ̀? Ọmọ Ìgbò ti ra gbogbo ẹ̀. Ẹ padà s'Agége, ẹ lọ wo ohun tí ń ṣẹlẹ̀ ńbẹ̀. Níjọ́ bá yálẹ̀ mọ̀ yìí pé ìran Haúsá ló l'Agége kì í sí ìran Yorùbá. Mélòó ni Yorùbá? Ẹ lọ wo gbogbo tó jẹ́ economic nerve ní gbogbo capital city nílẹ̀ Yorùbá. Ẹ lọ mú tìlú Ìbàdàn, ẹ lọ mú láti Lebanon Street, ẹ mọ wo táwọn ọmọ Ìgbò tí wọ́n ti rà pa kabẹ̀. Ẹ lọ mú Táíwò Road nílọrin, ẹ lọ wo tí wọ́n ti rà kabẹ̀. Ẹ lọ mú gbogbo state kọ̀ọ̀kan, ẹ wá padà sí ẹ̀yìn ìlú ibi tó jẹ́ bọ́dà, kẹ́ ẹ lọ wòye Fúlàní tó ti sẹ́tù síbẹ̀. Wọ́n ti mú yín ní gbòòrò, wọ́n ti mú yín ní bọ́dà. Ibo ló kù tẹ́ sàgbà níjọ́ wàhálà bá dé. Àfi kí Yorùbá tètè correct nǹkan yìí. Mẹ́rẹ̀ẹ̀rin yìí tá a bá tètè correct ẹ̀ kò sí tí ò possible. Kó ní làákàyè ó dìde ni, kò sí nǹkan tí ò possible láyé. Amẹ́ríkà tá a lọ lajú jù ni wọ́n ń dán wò yẹn o. Ọlọ́run kó ṣàánú ran Yorùbá ni o. Ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn. Ibo lẹ̀ dáhùn ságbà lọ tí ò ní bọ́ lọ́rùn. Ṣéwájú lẹ̀ dá ó gbà ní tí ò ní bọ́ lọ́rùn. Abẹ́yìn lẹ̀ dá ó gbà ní tí ò ní bá láwù. Gbogbo tí ó bá mọ̀ dákun máa ṣe lọ. Ẹnìkan ò ní gbànú bọ́sà kó rọ̀ ẹ̀fọ́ ara mi. Níbo lẹ̀ dá ságbà lọ tí ò ní bọ́ lọ. Bàbá wa dáadáa President Tinubu, wọ́n máa ń pòwe kan nílẹ̀ Yorùbá. Wọ́n á ní ọ̀pá ọ̀bọ gbọ́bọ wọ̀gbẹ́, ọ̀bọ gbọ́bọ wọ̀gbẹ́. Tó o bá tètè gbọ́bọ wọ̀gbẹ́, ọ̀bọ á gbé ẹ wọ̀gbó. Gbogbo ká máa káwọ́rọ́ nítorí ìbò 2027 yìí, ọlọ́mọdé àwọn ilé Yorùbá nǹkan jẹ́ o. Ọ̀pọ̀ gbọ́bọ wọ̀gbẹ́. Tó o bá tètè gbọ́bọ bandit wọ̀gbẹ́, ọ̀bọ lè gbé ọwọ́ gbó. Ní táwọn èèyàn yìí ń béèrè fún, ẹgbọ́n nǹkan tí kò mí sọ lórí tí ń ṣẹlẹ̀ yìí, bóyá last week náà ló sọ, ọjọ́ kejì ìjọ ìṣẹ̀lẹ̀ ti Ògbómọ̀ṣọ́. Ẹgbọ́n tó sọ, ó lára ní àwọn èèyàn yìí wọ́n nídìí owó, kò sí bí wọ́n ti rówó. Ẹ lọ ká ń tó sọ náà. Àwọn èèyàn yìí ń béèrè pé bíjọba ṣe recognize Niger Delta, kán recognize àwọn bandits náà nílẹ̀ Haúsá, kán máa fi owó wọn kún ara bọ́jẹ̀tì Nàìjíríà lọ́dọọdún. Mo ti sọ bí wá sí kan, bó tó bá jẹ́ pé yẹn náà ní solution ẹ dá wọn lóhùn. Kò lè tán bẹ̀, ẹ máa fi kún bọ́jẹ̀tì pé ń tá máa fún wọn ni. Bíbẹ̀ kọ́ńtẹ́mọ̀ náà máa jẹ́ tó tánstẹ́ẹ̀nì ẹ̀. Àmì ẹran tí báwọn náà láwọ ọmọ líle ńlẹ̀ Yorùbá, ẹ fi tiwọn náà kún bọ́jẹ̀tì. Ẹ kú fẹ̀ kan pé kọ́kárí bí ọ̀bà tán kójú kálukú wálẹ̀. Bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ lè fight wọn. If you can win them, then join them. Ẹ mú wọn wálé, ẹ mú wọn wọ bọ́jẹ̀tì gbà yẹn tẹ́ bá mọ̀ pàgbára yí ọ̀ka wọn. Gbogbo sójà gan ẹ wò bẹ́ẹ̀ mi àwọn sójà ti ń ṣòfò. Sẹ́wọ̀n sójà ò try ni, they are trying. Ẹ̀tìrín sẹ́tì ń bẹ lọ́wọ́ àwọn ará bí ó lè ju tàwọn sójà wa lọ. Bàbá President Tinubu, ọ̀pọ̀ gbọ́gbọ́ wọ̀gbẹ́. Tó o bá tètè gbọ́gbọ́ wọ̀gbẹ́, ọ̀pọ̀ ògbé ọwọ́ gbó. Ọlọ́run ní jẹ́ kọ́bù ògbé yín wọ̀gbó. Ẹ kí wá ní kí ni ṣòro wa, kí là ń bá kiri, ẹ mọ kíní kan dájú. Ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ lára ìran Iran. Ẹ wo bí ẹ ṣe ń bá Amẹ́ríkà fà. Ìran Yorùbá, ọjọ́ wo la tó fẹ́ lajú, táwa náà fight láti protect ìran wa. Ọ̀tọ̀ láàyè ẹ̀sìn, ọ̀tọ̀ láàyè ìran. Yorùbá lè mi tí mo dẹ̀ wà proud of it. Christian ni Yorùbá, nǹkan kan náà jọ ni wa. Traditionalist Yorùbá, nǹkan kan náà jọ ni wa. Àjọ pawọ́pọ̀, àjọ protect ìlú wa ni. Torí tógun bá dé, yóò dé level kan tí Mùsùlùmí náà tí ó sọ fún mi pé mi ò sára wọn. Àwa làwa tí a bá fẹ́ ṣe meeting ẹ̀sìn Islam gan ní Nàìjíríà yìí, àwọn ò ti plan bó ní meeting táwọn ọ̀sẹ̀ yóò ti favour àwọn tó jẹ́ pé àwọn làwọn ò lead, àwọn làwọn ò rú. Níbẹ̀ ni Mùsùlùmí Yorùbá ọmọ dúró lórí pé ọmọ ìyá alájọjẹ́ ní Islam, wọn ò ṣe déédéé, wọn ò pín déédéé, níjà wọn ni a pín déédéé. Wọn kálukú ló ní ilé rẹ̀. If the die is casted, tí wàhálà bá dé, ìran Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá ni màá wà. Islam mi ò gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ mi, ìran mi ò sì gbọ́dọ̀ bàjẹ́. Méjèèjì ni mo gbọ́dọ̀ kó pọ̀. Méjèèjì ni mo gbọ́dọ̀ kó pọ̀. Torí kò sí tó lè fi bá ọmọ Saudi sọ̀rọ̀ tó fi wá fẹnu tàbùkù ìlú ẹ̀, kò ní gbà. Ìwọ mú owó ríálì Saudi yá lójú àwọn ọlọ́pàá, wọ́n sọ fún iye ẹ̀wọ̀n tó lọ. Mo ti fẹ́ ra ọjà rí nílẹ̀ Saudi tó jẹ́ pé owó tí mo mú dání
mo fẹ́ gba change ó wá fún mi ní change owó yẹn ti ya mo kọ́ lé lárúbáwá yẹn lọ́wọ́ tó rọ́mọ ọdún wọn ni mo ní ìfẹ́ owó tó ti ya ó wá ń bi mí léèrè pé ṣé ìwọ jàlejò ń lu yìí ni ó sì sọ èdè àwọn orí fọ́tò ọba lára owó ó dẹ̀ tún kọ́ bó bá rí fọ́tò ọba wa lára pépà gan gbọ́dọ̀ pọ́nlé ọ gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé àmọ́ níran Yorùbá nǹkan wa ò jọ wá lójú èmi ò ní kájẹ̀sí pọ̀ o gẹ́gẹ́ bí ó kọ́ tí wọ́n fún mi mi ní kí mùsùlùmí ó lọ church mi ò ní kí mùsùlùmí ó lọ traditionalist bẹ̀tọ̀ ọmọ ìyá kan náà ni wá ìran kan náà ni wá èdè ti jó inú wa pọ̀ waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum indallahi atqakum. ẹ wá rí i ní parí àfiọlá Ọlọ́run bí Ọlọ́run ju àlàáfíà sílẹ̀ Yorùbá jẹ́ ká àlàáfíà ó jọba ní Nàìjíríà ìjọba Tinubu Ọlọ́run má jẹ́ ká ẹ ṣìṣe Ọlọ́run kó mú yín gúnlẹ̀ ayọ̀ ìjọba Ṣèyí Mákindé ìjọba Adélékè lọ́ṣùn ìjọba Sanwó-Olú lẹ́kọ̀ọ́ ìjọba tèkìtì ìjọba ti Oǹdó ìjọba ti Dàpọ̀ Abíọ́dún ìjọba ti Kwara Ọlọ́run fún yín Ọlọ́run ó fún yín ní ọgbọ́n ìmọ̀ àtòye tá a fi ṣẹ́tù wàhálà tó wà nílẹ̀ yìí bí bẹ́ẹ̀ kọ́ ìran Yorùbá ariwo ẹbẹ̀rẹ̀ ariwo wọn tó ń gbogbo wa tán o bá a bá ní ọ pariwo tó pariwo ìwọ ló mọ̀ ẹ pariwo ṣọ́ọ̀ṣì ẹ pariwo mọ́sálásí ẹ pariwo kí gbogbo àgbáyé ọmọ ìran Yorùbá ò ní irinṣẹ́ kankan jariwo lọ ariwo yẹn ẹjá lò effectively kí gbogbo ayé ọmọ pé nǹkan kan ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá àwọn eléyìí ọ̀gbọ́n ò kí àkànpá gbogbo dídì ìlú kan o kò ní túmọ̀ lójú wọn o ọ̀tọ̀ làgbọ́yé táwọn gbọ́ o ẹ̀sìn kọ́ ni wọ́n ń gbé kiri o ẹjá ṣera wa lọ́kàn ká fìfẹ́ bára wa lò nílẹ̀ Yorùbá ètò ìdìbò ní bọ̀ yìí àwa náà gẹ̀gùn dè yín àjọ mójútó ni gbogbo lórí ibú tó bá jáde láàmú sọ pé lórí ibú ni a lè má dà kọ ẹ bẹ́ẹ̀ gbogbo èèyàn mọ̀ mọ̀ pé lórí ibú lélẹ̀ with proof and evidence bàbá Tinubu tí mo sọ bí wá síta ṣe kẹ́yìn ẹ lọ lò I need the third first political party kò sí ẹ gbogbo ẹgbẹ́ tí ń bẹ ń sìn àwọn náà ní ẹ̀ change ara wọn ń fọmọ ara wọn rọ́pò ní 2031 yóò continue bẹ̀tà bá ní third first political party tí ò sí kankan nù wọn níbẹ̀ wallahi wọ́n change the future Nigeria subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin 08057818180.